kíkú máa pa ẹ́ ayọ̀ ni kàrùn máa ṣe ẹ́ ayọ̀ ni kíkú máa pa ẹ́ kó lò lẹ́yìn pẹ́ kàrùn máa ṣe ẹ́ ayọ̀ ni. Mo ti mójú roko mo mójú rọ́ṣà wọn mọ̀mọ́ rẹ nídìí rẹ nílé ayé o aláyọ̀ ni o. Fọlákẹ́mi dákun mọ́ dágọ́jọ́gọ́jọ́ ní ọdún ẹ̀ lóde àìsàn oníkan ọlọ́run ọba mi ò kú ní jẹ́ òkánjú kú wà dàgbà wà dògbó nílé ayé ikú òjijì ó wá nípa ìwọ ò wá ní báwọn kú ní rèwerèwe àtẹ̀pẹ́ báyìí lájọ tẹ́lẹ̀ ìpẹ́ lọ́lọ́ ọlọ́run ọba aláyọ̀ níyì o. Mo pé bó ṣe ń lé lọ́dún kan lónìí kiri ayọ̀ rẹ kó mọ́ lékún ni ìwọ tó ṣọdún èyí ló ṣe tẹ̀mí sí lọ́lọ́ ọlọ́run ọba gbogbo ohun tí wọ́n ń dùn lọ́rọ̀ rẹ kò wá nídìí kòrò lọ́lọ́ ọlọ́run ọba. Fọlákẹ́mi ṣe bí akíkanjú obìnrin ni iṣẹ́ rẹ̀ wá nídìí iṣẹ́ mọ́ lọ́wọ́ àbùkù wá nìkan ọlọ́run ọba mi ò kú ní yí ọ lórí ńlẹ́ arẹwà lóbìnrin èyí mẹ́nu gún adúmáadán àmọ́ bí òyìnbó ẹlẹ́yinjú funfun nẹ́nẹ́ bí ẹ̀gbọ́n owó bí ayọ̀ níbàyọ̀ lókèrè àdàbí àṣẹ̀ṣẹ̀ yọ ọjọ́ adáramọ́ fi ti ìpara ṣe àwòtúnwò obìnrin gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ arẹwà bí rẹ̀ ṣọ̀wọ́n láyé ọ̀kín lárẹwà láàrin ẹyẹ ayọ̀ níbàyí lárẹwà láàrin gbogbo obìnrin she is so pretty and gorgeous dákun mọ́ gbádùn tí ẹ ò jẹ́ ààrẹ ọdún ẹ lóde ìwọ ò máa ní rẹ̀lẹ̀ ó ní rẹ̀lẹ̀ ó mọ̀ ga ni àrídùnnú rẹ ò wá ní dìbànújẹ́ mọ́ lọ́wọ́ ìwọ òkú ní kú máwọn òbí rẹ lójú ayé rẹ ò wá ní doríkodò bí ẹ̀rọ àfàmì àsìkò rẹ tí ń wá ọlọ́run ọba mi òkú ní jẹ́ òkánjú kú ìgbà ọdún kan láyé ìṣẹ́jú kan ni láṣẹ lè dùn ọba àwọn òbí rẹ máa jèrè rẹ ní ìwọ náà máa jèrè ara rẹ wọn ò kú ní máa sáré rẹ wàá dàgbà wà dògbò nílé ayé ikú òjijì ó wá nípa ìwọ ò wá ní báwọn kú ní rèwerèwe àtẹ̀pẹ́ báyìí láàjọ tẹ̀lé ìpẹ́ lọ́lọ́ ọlọ́run ọba ìlọ́wádélé àwọn bàbá rẹ̀ ọmọ wùmí járe lé o. Fọlákẹ́mi dákun jẹ́ ń bọ́ dénú gádí ní àwọn bàbá tí wọ́n gbé bí ọlọ́mọ Isanlu Isin sani sẹ́lẹ̀ àwọn bàbá tí wọ́n gbé bí ọlọ́mọ Isanlu Isin ọlọ́ta Oníkòyí nìyí lónìí mo rí bá lọ́wọ́ àwọn bàbá tí wọ́n gbé bí ọlọ́mọ Ìkòyí ẹ̀ṣọ́ ọmọ àgbọ̀nyún yọ̀bí lólú ọlọ́tẹ́ kí ọmọ alérí púpọ̀ ogun gbọ̀ngbọ̀n mú kọ́lẹ́kùn ogun ọmọ àbá tiẹ̀ Oníkòyí ọ̀rọ̀ ogun abóhorogun ogun àjàwẹ̀yìn nímúlẹ̀ Oníkòyí wù mí gbé ogun ojoojúmọ́ ló múlẹ̀ bàbá tí wọ́n gbé bí ọlọ́mọ sómi lọ ogun báyìí nígbó lẹ́fi dolúgbó ogun báyìí lọ́nà lẹ́fi dèrò ọ̀nà ogun báyìí lórí igi ìrókò lẹ́fi dolúgi ẹ̀yin lọ́mọ takútàpó sọ̀rọ̀ àròníkú torí tìdí ọmọ ẹrù fìsàn ọmọ ogun burú Ìkòyí ó délé pé ọmọ ogun burú Ìkòyí ó pera wọn lórúkọ àádọ́jọ́ nìkòyí nílé gbọ́n o alápò tàbí ràn ló kó bàbá yín lọ sójú ogun pa wọn ló fi káàdọ́ta ẹ̀rìn ìdí sùnlé ẹ̀rìn ìdí sòdè èyí tó kù lè rí mọ́ ló fi jẹ́ àpò ìdẹ lè fi ń wọ́mọ akúfẹ́yẹmú jẹ kiri ọmọ igun balẹ̀ igun jẹ́ rí àkàlà balẹ̀ wọ́n á jẹ̀dọ̀ ọ̀tẹ̀tẹ̀ rí ó tètè dé bó bá balẹ̀ kò bá mú fún akọni jẹ ìran bàbá yín ní fìwájú gbọ́ta wọn kì í fẹ̀yìn gbọ́ta ilé bàbá tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni ẹni bá fẹ̀yìn gbọ́ta òjò ní í ṣe nínú ilé àwọn bàbá rẹ ni ayọ̀ ni mo lò kú ọdún ọmọ wù mí mo lò sí kú àṣeyẹ ni Fọlákẹ́mi ìwọ ò wá ní báwọn fọdún eléyìí ṣàṣemọ́ lágbára lọ́wọ́ ọlọ́run ọba ǹjẹ́ tán bá ní ta ní nǹkan rèwì kí ọ̀la tẹ̀ kan mọ̀ pé Adésínà lèmi ń jẹ́ Habibullah Ìtara Ẹ̀fẹ́
Akanni Akewi Agbaye lórúkọ tèmi